Rẹ̀wí. Wọ́n ní pé omi àfòwúrọ̀ pọ̀n kò tún tòrò bí omi ìyálẹ̀ta. Omi àṣálẹ̀ ni. Àbí omi àṣálẹ̀ kọ́ ni omi ìyálẹ̀ta ni. Ìgbà wo ni ìyálẹ̀ta? Ọ̀sán ni ìyálẹ̀ta náà. Àbí ìgbà wo ni ìyálẹ̀ta? So ìyálẹ̀ta yẹn máa lọ bí 11 o'clock sí 12 bẹ́ẹ̀. 11 o'clock sí 12 o'clock ni ìyálẹ̀ta. So omi òwúrọ̀ gan ò tòrò bí omi ìyálẹ̀ta. Ẹ̀gbọ́n ní tán lórí rẹ̀. Lẹ́yìn tá a ti ṣiṣẹ́ oko tán kárakára, àwọn gbatẹ́gùn lábẹ́ igi kòkó létí odò. Kọ́lọ́run kó bá pẹ̀rọ̀ sílẹ̀ wa. Káyé rí ogun àwọn báńdíìtì lọ́tùn lósì mọ́ tí ń lé gbogbo àwọn èèyàn kúrò lóko yìí. There's no place that is as beautiful as beautiful mo sọ yẹn beautiful ni. There's no place that is as beautiful, as cool and as peaceful as the farm. Ó dà bẹ́ẹ̀ àbí? Mo get it àbí?